Ọlọ́run Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjígẹ́, ọba afẹnifẹre, ọba àdùàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alúgbọ̀nlá àní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò, àgbọ̀wọ́ gbogbo tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn, ìbá dáńgbọ́n wọn bá kókó èrò àkàtàpọ̀ wọn bá lóṣùn, aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún lásán ọ̀sán pọ̀nà, ọ̀kan yínmiyínmi gbé kí ọgọgọ rúmọrúmọ apanimọ̀ àgbọn olókìkí òru, ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn, ajẹrun òru ajẹdọ èèyàn mọbì, àtòrò òru dẹ̀ fún ọ̀gàlàǹtà, ìbà yín o. Láàlú ògiri kò dọwọ́ rẹ̀, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ yín, mọ̀jà ṣe ọ̀tẹ̀, mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ̀jà kẹ́gun ayé ogún alẹ́sẹ̀, mọ̀jà jì sọ́fìn àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ̀jà bá wọn tẹ́ o. Elédùmarè ó dọwọ́ rẹ̀. Kí ni mo fẹ́ fàyọ? Kí ni mo fẹ́ fàyọ láàárọ̀ yìí ni pé ìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a rí àwọn àmì kan nípa tí àwọn olóṣèlú fẹ́ máa dánwò. Kó sì máa ṣẹlẹ̀ ní other state láti fẹ́ ta àwọn èèyàn lólobó. Tẹ́ bá rántí pé mo sọ nínú àwọn fídíò kan tí mo ṣe lọ, tí mo sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé nílẹ̀ Yorùbá gan àwọn èèyàn ṣetán àti ṣe títí pé yóò dé stage kan fẹ́ lè mọ ti bọ́ bá àwọn èèyàn létí kí wọ́n tó lè ṣe títí ó ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ bá dẹ̀ wo Oyètọ́lá dáadáa, máa ná Oyètọ́lá yẹn, ẹni táwọn yìí máa dákẹ́ gan, ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí bá máa dákẹ́ láyé, oró inú wọn ó ju tejò lọ. Mo rò pé èèyàn kan téèyàn máa ń pọ́n lé gan lé olóyè Oyètọ́lá ní former governor Ọ̀ṣun. Ẹ wá ṣe é débi pé àwọn ọmọ yín, anybody tẹ́ bá ti rí àmì àkọọ̀dù lára ẹ̀, àfi kẹ́ pa. Ẹ wá ń pa ọmọ kéékèèké nítorí pé ẹ pa ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé ẹ fẹ́ gbé àǹbọ̀ àbí kẹ́ná gborúkọ ẹ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìtẹ́ dánwò yẹn, ìtẹ́ ra dánwò, ẹ ti dán tán pátápátá, ẹ ti dán tán. Ààrẹ ni tẹ́ pa ń lo òbú àbíbo ni àbọ́bà ni ìlú òbú, ọmọ kékeré tẹ́ pa àti bòbó tẹ́ pa lẹ́sà òkè, nítorí pé ẹ rí fìlà kọ́ọ̀dù lára wọn, ẹ wá ń lọ yìnbọn pa àwọn ọmọ ọlọ́mọ. Ìtẹ́ dánwò yẹn, ẹ ti dán tán o. Òṣèlú bó pa bó bu lẹ́sẹ̀ ni gómìnà Oyètọ́lá ń lò nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun, ó dọwọ́ yín. Mo mọ̀ pé ẹ̀ ní gbà, mo mọ̀ yín dáadáa pé ẹ̀ sì ní ṣe mistake. Kíní kan ṣẹlẹ̀ nígbà ayé bàbá Àkàndé nípínlẹ̀ Ọ̀ṣun. APC ní mí tọkàntọkàn, ṣùgbọ́n ààfin APC nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ará ìpínlẹ̀ Ọ̀ṣun yìí là ń bá wí o, ààfin APC. Kí ni èrè tẹ́ jẹ lára APC nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ sọ fún mi? Kí lèrè tẹ́ jẹ? Kí ni ìwúlò wọn? Kí ni ìwúlò? Kí ni ààbọ̀? Ẹ wá fẹ́ ṣe ìjọba tipátipá lé àwọn èèyàn lórí nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ wá lọ ń pa wọ́n lọ́mọ, ẹ pa ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun. Sẹ́yìn táwa hand over ìpínlẹ̀ Ọ̀ṣun fún rèé, èyí tí ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun tí ò jẹ́ yín lógún, ẹ mú ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun lójú àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ ń kìbọn bọ̀ wọ́n lórí. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, ó dọwọ́ yín.
ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun mo ló dọwọ́ yín. Oyètọ́lá gbàgbé ni pé ọ̀wọ́n nìyàn ló gbé òun débẹ̀. Tí gbogbo èèyàn bá ti ń ṣèjọba tí ìjọba tó bá jẹ́ pín ní ṣérù Oyètọ́lá ni ó mú yàn wá làwọn èèyàn tẹ̀lé. Níwọ̀ tó ọ̀dà títì láti gbòòrò Òṣogbo tó ọ̀dà wàrà gbèjì tó pé wájú ilé rẹ ní títì pín sí ọ̀ràn tí pé ó yẹ kó da gbogbo òlu bàbá rẹ wájú ilé rẹ ní títì pín sí ọwọ́ àmọ́ ìfira rẹ wí Adeleke tí ń da ilé àti ọ̀nà ó fẹ́ fira rẹ wí Adeleke tá a bí sínú ọlá ó fẹ́ fira rẹ wí Adeleke tí ìsọmọ àjẹbẹ̀rí tí ń pèrè ẹ̀ lọ́lá níyọnu. Mi ìmọ̀ Adeleke rí o mi ìjẹ́ tẹ́ńkọ̀ ọba Adeleke rí kò sì sí nǹkan tó kàn mí pẹ̀lú Adeleke ìmọ̀ Adeleke rí àsọ̀rọ̀ rí Adeleke bá jákujàku nígbà tá à ń kàmpé mú kàmpé fún Oyètọ́lá mú kàmpé fún ṣùgbọ́n gbà tí Adeleke dé ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ni nítorí ẹ̀ mú Adeleke tó bá fi lè ṣe dáadáa ju rẹ́kọ́ọ̀dù yẹn lọ tá a bá tẹ̀lé Adeleke lẹ́lẹ́kejì kò tí ì burú jù because ìdí òdodo là wá ò sí ní irọ́ èmi ò ṣe APC irọ́ ń tèmi APC irọ́ èmi yìí ṣe APC mujẹmujẹ APC máa fi bí paráàlú èmi ò kí ń ṣerú ẹgbẹ́ bẹ́ẹ̀. Bàbá Kàndé nù sígbà tí Bàbá Kàndé wà ń bẹ̀ ṣe ń bá tàwọn èèyàn jẹ́ ni tó fi jẹ́ pé ìjọba tí ó bá tàwọn èèyàn jẹ́ lẹ̀ wọ́n ń gbé kiri. Nígbà tí Christopher Omisore tó ṣe mistake sí bàbá wa Bọ́lá Ìgè ní ìlú Ilé-Ifẹ̀ ẹgbà rẹ̀ lẹ́nà Christopher dọ́là tí ò tí ì tán pé ó yẹjú ságbàlagbà. Ẹgbà rẹ̀ ibi tí mo ṣe fídíò against ẹgbà yẹn nìyí pé Christopher ti gbàgbé pé tí ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ ọ̀nà bàbá ní Bọ́lá ní gbòòrò Olúfẹ̀ wọ́n wá fẹ́ káwọn ọmọ ìlú ó fi ẹgbà míì lé ọ lọ́wọ́ tó fi máa na bàbá wa tó kù tẹ́ bá rántí fídíò yẹn ṣé Christopher wá di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun dọ́là gbogbo ayé ti mọ̀ àwọn àwakíwà irú wà yẹn l'Oyètọ́lá náà ń wù yìí kí ni ìyàtọ̀ tó wà láàrin Christopher àti Oyètọ́lá kí ni ìyàtọ̀ ẹni tí o bá ti ṣẹgbẹ́ rẹ àfi kẹ́ kì í kẹ́ mú kẹ́ dù lọ́rùn kẹ́ nà ń gi lórí irú ẹ̀yà wo lẹ ẹ̀yà ganan irú ẹ̀hànà wo ni yín tẹ̀ wọ́n ń da ìlú rú nítorí pé ẹ fẹ́ gbàjọba ṣé tí ìpínlẹ̀ Ọ̀ṣun bá bàjẹ́ ṣé ọ̀ọ́dún bẹ́ẹ̀ ara mi ṣe táwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun máa ń ṣeré o gbogbo àwọn tó bá ti sáwá láti Èkó báyìí àwọn ó sá ń lè yìí èyí tẹ́ fi ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tẹ́ jókòó sẹ́kọ̀ọ́ tẹ́ wàá padà dé tẹ́ rí ìlú tò táyé ò fẹ́ yín tẹ́ padà ẹ̀tọ́ ọmọ wọn náà bẹ́ẹ̀ ṣe tó padà wá tẹ́tún wá da ayé ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Àwọn aráàlú làwọn ò fẹ́ ọ àwọn ò sì fẹ́ kandidate rẹ kí wà nìkan tó fẹ́ gbà lọ́wọ́ wọn. Ìlú làwọn ò fẹ́ ọ kí bàbá Bọ́lá Ahmed Tinubu máa gbọ́ lé ní àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn ò fẹ́ Oyètọ́lá gbogbo tó bá ti dì mú àwọn ò fẹ́. Ẹ wá ń pa àwọn ọmọ tó bá ti dé fìlà kọlù. Ayé afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúnra díẹ̀ o ayé ti rí pẹ́yìn ni lẹ́wà ń díẹ̀ ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe ètò election yìí pẹ̀lú ìrọ̀rùn kì í ṣe kẹ́ máa ní àwọn èèyàn lára o kì í ṣe kẹ́ máa gbébọn kiri kẹ́ máa fìbọn lé àwọn èèyàn kiri tẹ́ ń bá kiri wọn wọ́n yìí o Oyinlọ́lá tó ṣe bẹ́ẹ̀ lánàá ẹ lọ wo ìgbẹ̀yìn Oyinlọ́lá lókùnkùn lónìí àwa tá a dúró ń gbà náà rèé láyé Oyinlọ́lá tó rò páyé ò rí òun àṣẹ rúùmù yẹn náà ń bẹ lọ́wọ́ èyí náà tẹ́yìn náà fẹ́ play káàdì tó Oyinlọ́lá play kù lẹ́yìn náà fẹ́ play ẹ wá wò gbẹ̀yìn Oyinlọ́lá lónìí náà ẹgbẹ́ òṣèlú mélòó l'Oyinlọ́lá ti jáde tán ti fún lẹ́pọ̀ tán ti fún ní appointment dọ́là wọ́n ń sá kiri ni olè yìí náà gbé jáde lé ní. Àbí nígbà tí Ráífù Arẹ́gbẹ́ṣọlá ń bọ̀
tí gbogbo wa dìde pé Arẹ́gbẹ́láfẹ́ nígbà tí Oyinlọ́lá dẹ̀ jáde tó pé fúnra rẹ̀ nífìbọn kọ́rùn kiri kí láàbọ̀ Oyinlọ́lá nídìí òṣèlú lónìí ìrọ̀lẹ́ yìí náà wá bẹ̀rẹ̀ nítorí pé ẹlẹ́ni ní mùsàn ẹlẹ́gbọ̀n yìí tí ó dìfẹ́ nìyí l'Àbújá tá lọ bá lọ àbò padà bọ̀ yóò tànjọ́ kan wọ́n ní tí máa tán lọ́dún eégún tọmọ alágbà náà padà lọ sọ àkàlọ́tò yóò tànjọ́ kan ṣe bí Oyinlọ́lá ṣe bí Oyètọ́lá náà ní ti rìn gẹ́gẹ́ ta ló mẹ́rin tó dàgbà jù náà yín àti bàbá Bọ́lá Ahmed Tinubu tó wá jẹ́ pé ẹ̀yin wá joyè kẹ́ gbogbo ló mọ̀ dàrú nítorí pé fẹ́ selection kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ válù lé bàbá yín tẹ́ bá válù lé bàbá yín ni ẹ̀ ní máa yọ̀bọ sáwọn ọmọ ìlú bẹ̀ kẹ́ fẹ́ gé wọn lórí nítorí ọ̀rọ̀ bò ẹ̀yin lẹ mọ̀ wọ́n ti fún yín ní opportunity náà wọ́n ti fẹ́ kúdà lẹ́yìn náà lọ́wọ́ ẹ̀yin lẹ ṣe tó yẹ kẹ́ ṣe ẹ̀ ṣe dì ní fù ayé ṣe láwọn òfẹ́ yín mọ́ pé kódà ń tẹ́ bá gbé dání àwọn òfẹ́ ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe mọ yọ ìlú lẹ́nu tí gbogbo tẹ́ ẹ bá dáná fún gbogbo ìlú ó jẹ́ ṣùgbọ́n tí gbogbo ìlú bá dáná fún yín wò bí yín re kẹjẹ tí pẹ̀lú Ọ̀ṣun bá dìde sí yín pẹ̀lú èpè tọmọtọmọ ẹ ní rí wẹ̀ àṣírí lẹ́gbọ́ lónìí káwọn abiyamọ jáde kí wọ́n ṣe ọyàn lẹ̀ fún yín kí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn kí wọ́n tọwọ́ babẹ́ kí wọ́n fi fún yín lépè ẹ ní bọ́m̀bẹ̀ pẹ̀lú tẹ́ ń dánwò yìí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ kìlọ̀ fún Oyètọ́lá dáadáa pẹ̀lú tí ń dánwò nípínlẹ̀ Ọ̀ṣun àfẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ò fẹ́ ní kí ẹ má contest pé ẹgbẹ́ lónìí àti contest pé òun fẹ́ ṣe gómìnà bọ̀pẹ́ nìkan wọ́n máa wá lo pé agbára ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀ wọ́n máa tẹ àwọn èèyàn ẹ̀ máa gbẹ̀mí lẹ́mí wọn tẹ́ ẹ bá lọ bẹ̀ bàbá táwọn èèyàn bá dúró tì yín ẹ ní rí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ mọ́ o ẹ ní rí wọ̀ mọ́ níbi tí kìíní ń lọ ìyẹn lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan wáyé láìpẹ́ yìí ọmọ Fúlàní kan tí ń sọ̀rọ̀ sólóyè Sunday Igboho àwọn méjì ni màá mú fídíò wọn wá màá kọ́kọ́ mú tẹ̀gbọ́n rẹ̀ wá tó ní pé wọ́n ní olóyè sọ pé ń bọ̀ wá sí ìlú wọn wọ́n á bá ọba wọn tán pé ń bá ní ẹni bo nílùú wọn gan mò ń bọ̀ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. bí olóyè Sunday Igboho. Assalamu alaikum wa rahmatulahi ta'ala barakatu. Mo fẹ́ ṣe fídíò eléyìí dákun gbogbo ẹni tó bá rí fídíò eléyìí mo fẹ́ kí fídíò eléyìí kó ọ̀dọ̀ olóyè Sunday Igboho àti gbogbo wọn ti ṣàlàyé fún wa pé yóò wá bá ní yóò wá ilé bàbá wa bá ní yóò wá sùn ilé bàbá wa bá ní ẹ sọ fún pé tí ọba wa babalá tó bí gan wèrè ni ṣé àwa la pa bàbá wọn àbí àwa la pa babalá bàbá wọn àbí olè wo ló mú rí níbà ni ìṣàlàyé fún kí tó bá Sunday Igboho kò ní owó epo tí ó fi wá bá ní kó pé wá á sẹ́ndí 10 million sí mo ti rí pé hilos tuntun ọmọ pé hilos máa mú epo kọ́ wà láti Sunday Igboho tó bá ti dé bá ní tó bá ti padà gbogbo nǹkan tí mo wá wáyé léyìí ọlọ́nkọ́ máa fún mi billahi la ilaha illa huwa mo fi tóbi Kùránì búra wallahi Sunday Igboho kọ̀ọ̀mà kákàn òní ògùn kákàn gbogbo ògùn tó ní tó máa fi ti gbẹ́jẹgbẹ́jẹ irọ́ ni alkurani làwọn tẹ̀lé alkurani làwọn lò wallahi agbára alkurani agbára anabi Muhammadu tó bá ti dé bá ní wallahi tàlá kò ní padà tó bá ní irọ́ ni andúró dùn tí ó bá padà kò jẹ́ ọmọ Yorùbá gidi kò jẹ́ ọmọ Oòduà olóṣì Oòduà ló jẹ́ dákun ẹ̀ mo fẹ́ kí ẹ ṣe ń dìbò forí fi. ẹ bá ń bèrè lọ́wọ́ dérò rẹ̀ pé ìlú wo ni ìlú wọn tí wọ́n ń pè ní Báání ìlú wo ni tí wọ́n jọba síbẹ̀ ṣe rí àwa Yorùbá agbẹjọ́rò sanra wa gan nílẹ̀ Yorùbá púpọ̀ nínú rẹ̀ àwọn aláìmọ̀kan àwọn aláìlérò tí wọ́n èrò ọ̀la mọ́rin àjò wọn tọ́la ọ̀la wọn ò jọ wọ́n lójú àwọn ni wọ́n kọ́ sí gbogbo wa látẹ̀rí tí ń fèsì Yorùbá yìí àwọn ni wọ́n kọ́ sí gbogbo wa látẹ̀rí tó ń fèsì Yorùbá tí ò bá ní rí bẹ́ẹ̀ ni
bó o lè yan ó ṣe wá tẹ̀dó sórí ilẹ̀ bàbá èèyàn tí ó wàá máa kílẹ̀mù pé àwọn jẹ ọba àwọn Sunday Igboho ẹ bá tẹ̀ tí jẹ́ ń play káàdì yẹn ẹ jẹ́ kí n gbọ́rọ̀ lẹ́nu kejì rẹ̀. Assalamu alaikum níbi social media àgbààgbà Yorùbá mo bá rí dákun ẹ̀yin tẹ́ jẹ́ àgbà fídíò tí mo ṣe níjọ́ ni ti Sunday Igboho ń ṣe fídíò mo ní pé gbogbo Yorùbá bye Sunday ni mo dákọ̀ àbí báwọn kọ́ mo máa wá nǹkan tó bí wa nú ọba wa tó dápọ̀ ṣebí Sunday Igboho ó ju 10 years tí màá ṣe kínní rẹ̀ àṣẹ fídíò fún nǹkan tó dákọ̀ ọba wa lọ́jẹ́ káàsì ó jẹ́ ń sọ fún ọ bandit tó sọ yìí àwa gágá àfẹ́ bandit ń gbé Fúlàní ẹ̀yin náà máa pé ń gbé Fúlàní ń gbé Yorùbá àmọ́ èèyàn ẹnìkan kò ní tó ilẹ̀ṣẹ̀ èèyàn tó pọ̀ ní yóò kọ́ lé èèyàn kan kò ní kọ́ lé àbí báwọn kọ́ bandit Yorùbá wà Ìgbò wà Hausa wà Fúlàní wà kò sí èdè tí kò sí àmọ́ túláàsì ni ilẹ̀ Yorùbá ilẹ̀ wa ni àwa la ní ilẹ̀ Yorùbá àwa Fúlàní àti àwa la ní tó bá fi tún ṣe tó bá jẹ́ pé Yorùbá nìkan yóò tó ilẹ̀ Yorùbá ṣe kò lè tún ṣe yóò dìjà ni tó bá jẹ́ pé Fúlàní nìkan yóò tún ṣe kò lè tún ṣe yóò dìjà ni àbí báwọn kọ́ ń pé gbogbo Yorùbá torí látànà àwa èèyàn tó pè mí ó ju 200 lọ ìwọ báyìí bandit ló jẹ́ kíní ló jẹ́ ń jẹ́ bandit wàláhì ń jẹ́ bandit ẹ̀mí ọmọ ìlú mo jẹ́ mo ní business náà so ti get it jáde pé gbogbo Yorùbá àmọ́ mọ́ jáde pé Sunday Igboho ọba wa tó dákọ̀ kò dábàá wọn ọba wa àgbà ni ṣebí ẹ̀yin náà torí mo ti sọ̀rọ̀ lórí rẹ̀ jẹ́ kẹ́ máa pè mí pé báyìí wo túláàsì ni kò gbọ́ ni àdàpọ̀ ká tó ilẹ̀ wá sí àbí báwọn kọ́ àmọ́ kùsà tó wíhùn kùsà tó bá ti lọ nínú kùsà báyìí mo fi anábì búra ẹ lọ béèrè Yorùbá ìbẹ́tì àbí Yorùbá sọ̀rọ̀ tó bá ti lọ bá Fúlàní mẹ́rin. ẹgbọ́n ti kejì abẹ́ gbọ́ ṣẹgbọ́n tó sọ ǹjẹ́ o mọ iye wa wípé àwa àtàwọn Fúlàní lájọjọ nílùú pé Yorùbá àti Fúlàní ló nílùú pé tá a bá sì tún ìlú ọ̀hún ṣe Yorùbá nìkan ò lè dá ṣe ẹ máa fẹ́ ṣe ẹ fẹ́ tí ara yín gbà bẹ́ẹ̀ gbọ́ ṣe ẹ fẹ́ tí ara yín gbọ́ àríyìn abẹ́ gbọ́ ó ní tá a bá sì tún ìlú ṣe Fúlàní nìkan ò lè dá ṣe láìpẹ́ Yorùbá sí ó ní táyé Yorùbá bá lóun ò dá ṣe láìpẹ́ àwọn Fúlàní sí ó ní yóò dìjà ìjà láàrin àwọn àwo ó ní tó rájọjọ nílùú ni ṣé tí ń gbọ́ àní Yorùbá ẹ lọ mọ prepare ara yín ṣe é ràn bàbá yín kan wà tí wọ́n ṣe mistake tí wọ́n gbẹjọ́rò san yín ẹ̀ṣẹ̀ láwọn ìlú tí gàgà bá ti pọ̀ jù ẹ jẹ́ àkọsí pé Ìlọrin ti lọ Ìlọrin abẹ́ wọn ló wà bó ewu tó ní tàwọn ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Fúlàní tó ń hijackì mọ̀ yín lọ́wọ́ irú Ìgbòho iná irú Ìgbòho ìlú tó pè ń Ìgbòho yìí bóun ni Fúlàní ó sì máa jẹ Sẹ́ríkì sórí ilẹ̀ yín tẹ̀sí ń wòran bóun ni Fúlàní ó sì máa jẹ Sẹ́ríkì sígbẹ́tì tẹ̀yìn ará àgbẹ́tì sì ń wòran nǹkan mọ̀ ṣe yín nípínlẹ̀ Ọ̀yọ́ gan nǹkan bàjẹ́ mọ́ yín lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ o wàláì níbi ìjẹkújẹ àtàìmọ̀kan àìmọ̀kànmọ̀kàn má pa ìtàn kan fún yín lẹ́nìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ lọ de ìtàn yín dáadáa mo rántí vividly nígbà tí Ọ̀yọ́ àtọ̀ṣun jọjọ wà tẹ́ ẹ bá lọ wò dáadáa ẹ rí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ló gba àkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ lákòókò yẹn gọ́vnọ̀ Ọ̀ṣun ní dẹ́bútì Ọ̀ṣun sẹ́kẹ́tìrì Ọ̀ṣun nítorí pé Bọ́lá Ìgè ọmọ Ẹ̀sà Òkè ní nípínlẹ̀ Ọ̀ṣun ẹsẹ̀ Máfọlábí tó jẹ́ gbákejì rẹ̀ ọmọ rẹ̀ ní nípínlẹ̀ Ọ̀ṣun ẹjọ́ sẹ́kẹ́tìrì wọn tó padà wá di gbákejì bàbá Bísí Àkàndé ọmọ aláni nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n níjọ́ tí wọ́n pé Ọ̀ṣun gbàm ní 1990 bíi 91 everybody move pé à ń lọ ìpínlẹ̀ Ọ̀ṣun à ń lọ lu wa in tó kù ní òkè mọ̀pọ́njọ́ náà lọ àwọn tí ń gbálẹ̀ tí ń ṣe messenger lọ́fíìsì ni
n táwọn ará Ọ̀yọ́ ń ṣe nìyẹn níjọ́ tí mo gbọ́ inú mi bàjẹ́ gidi gan because ẹ̀yà Yorùbá wáyé táwọn kan ẹ wá lọ mú ara yín ẹ wá límítì thinking yín ẹ jẹ́ kí thinking yín ṣálò ka ìgbéga yín ká kún ara arú ẹ̀ náà ni mo sọjọ́ sí pé wọ́n gba odidi Ọ̀yọ́ lé wọ́n tu àwọn tí wọ́n bí ń bẹ̀ ò sì tún tẹ̀ padà nígbà tójú ti là tán tí gbogbo yẹn ṣe tẹ́ gbajúmọ̀ ti wà national park ẹ sọ di national park ẹ̀ẹ́dẹ̀ hijack ẹ̀ kúrò lọ́wọ́ federal government kẹwàá gbogbo ọ̀nà gbogbo agbára tẹ́ nílé ayé yín kẹfì gbà padà igbó yẹn Fúlàní wọn á tún tẹ̀ ìjọba ò sì sọ̀rọ̀ ẹ̀yin dẹ̀ mọ ọ̀rọ̀ ìyà tí Fúlàní jẹ́ ní kọ́ńtì yìí wípé gbogbo pásítàsì Nàìjíríà pátá Fúlàní ní control ẹ̀ ìtàn pé Nàìjíríà gan Fúlàní lónìí àwọn àyókù wa kàn bọ́ ọmọ nílé ṣe lé ní torí ẹ̀ làwọn fi ń pariwo pé ẹja lọ ojú yín ò tí ì là lénìí ṣùgbọ́n ẹkún ọ̀la ni ò jẹ́ fún yín nítawọn à ń sọ lónìí tó dàbí gbàtà à ń ṣe gbáre lójú yín lénìí yẹn mo rí tẹ́nìkan sọ lánàá pé Nàìjíríà lè pín tí Nàìjíríà bá tiẹ̀ pín kì í sọ̀rọ̀ àsìkò yìí mo rẹ́rìn-ín ọ̀sọ́jọ́ ìyá bàbá rẹ ọ̀sùn sọ́jọ́ iwájú ni ọ̀sọ́jọ́ ìyá ìrandíran rẹ síwájú ni àṣírí bẹ́ẹ̀ mo gé fún ọ lónìí nítorí pé tẹ bá mọ bí tí wàhálà wà ẹni tó bá mọ̀ kò ní jẹ́ dáṣọrú rẹ̀ sọ̀rọ̀ wàhálà ń bẹ lórílẹ̀‐èdè tá a wà yìí o a kàn ń fọwọ́ gẹ̀rẹ́ sí ẹ níjọ́ tí ó bá túlẹ̀ yóò burú táwa tò ní ò bá fàìtì àwọn ọ̀la ní ó kàn àwọn náà ó sọ fàì ṣe pé orí wàhálà yẹn láwùlọ́wọ́ kúlé lórí orí wàhálà yẹn ni wọ́n pa ẹsẹ̀ Akíntọ́lá lé lórí níbi kí gbogbo yóò máa ka nǹkan kún kẹ́ máa rò pé ẹ̀yìn bó ṣe yẹ kó rí nìyẹn kò sí ti ń jẹ́ bó ṣe yẹ kó rí kò nọ́mà bó ṣe rí yìí bó o ní ẹ̀yà kan ó ṣe bọ́ sórí ilẹ̀ onílẹ̀ tí ó máa sọ pé òun ní Fúlàní tú Ọ̀yọ́ lé wọ́n sì padà lọ́bẹ̀ wọ́n lọ tẹ̀dó síbẹ̀ lórí tẹ́tí bàbá tiwa wá tó mú un ṣe níwọ̀n bàbá yẹn gbogbo ìgbẹ́tì èmi ní Ìgbòho ìgangan àwọn ìlú wọ̀nyẹn tó wà lágbègbè yẹn wá lọ jókòó síbẹ̀ wá tún jẹ Sẹ́ríkì lórí ilẹ̀ Yorùbá àwọn bàbá yẹn náà ń wò yín níran wọ́n ní àjọ ń dé bára wá ṣe tipẹ́ irú ìbáṣepapọ̀ wo lẹni tó fàdá lé bàbá mi kìtìkìtì lórí àpáta tó pé tọwọ́ rẹ bá tẹ bàbá mi ńgbà yẹn ni yóò ti pa bàbá tó bí mi ọwọ́ àwọn bàbá mi wá tẹ̀ àwọn ọmọ wọn wá padà wá tó wá gba ilẹ̀ lọ́wọ́ wa wọ́n mọ̀ jókòó pé orí ilẹ̀ àwọn ni ẹ̀yin ènìyàn mi ẹ̀ ń fi iná sórí òrùlé sùn iná lẹ̀ ń fi sórí òrùlé sùn ṣe rí olóyè Sunday Igboho tẹ́wọ̀n tí ń ṣe wàhálà káàkiri yẹn tó bá yá yóò rẹ̀jà tó bá wá rẹ̀jà ta ni ó kù ibi tí wàhálà wà nù ìbéèrè tó ká máa béèrè lọ́wọ́ wa nù tó lóye Sunday Igboho tó bá victimize tí wọ́n ní lára tó bá jáwọ́ nínú gbogbo kọ́ọ̀sì tó gbé dání yìí ta lẹni náà tí ó kù tí ó dìde ta lẹni náà tí ó dìde ọjọ́ ọ̀la Yorùbá bí ṣe ń mèrè bí ẹ̀pà àgbò sì ní mèláyé inú ata ní máa já sí inú ata ọlọ́mọdé kí Fúlàní ó fi yín lánu à ń sọ nǹkan fún yín pé àkọsílẹ̀ ń bẹ fáwọn àkọsílẹ̀ ń bẹ fún wọn tí wọ́n fi ń tírèsì ìrìn àjò tí bàbá wọn rìn kù ẹ̀yin ò tẹ̀ lákọsílẹ̀ bàbá àti tiyín mọ́ kì í ṣe pé àwọn bàbá tiyín náà lákọọ́lẹ̀ àkọọ́lẹ̀ bàbá tiwa làwọn á gbé dání táwọn fi hàn yín lójoojúmọ́ ṣùgbọ́n ẹ̀ ń ṣe bí ẹni pé ẹ̀ rí ẹ̀ ń ṣèfẹ́ ẹnu yín ìfẹ́ inú yín wọ́n ràn yín lọ síbi tẹ́ ẹ̀ fẹ́ àní sọjú báyìí lórí ìkànnì ilé nìyí títí tá a fi mọ mákọ̀tún ètò mi wá èmi ti ń tòótọ́ bàbá àṣà.